ẹ ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayekooto TV. ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀. ẹ má gbàgbé láti like, comment, share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayekooto TV. Ayekooto TV, ìkànnì tiwantiwa. Bóyá tó kúrẹ́ dé àsìkò yìí Olódùmarè yóò máa wà pẹ̀lú wa. Orúkọ tí mi yípadà ọmọbùrò Ayekooto náà ni èmi ń jẹ́. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Fídíò kan ló ń jà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Eléyìí tí chief imam ìlú Ìsẹ́yìn èyí tí wọ́n sọ. Kó tó di pé màá sọ̀rọ̀ lórí fídíò ọ̀hún, mo fẹ́ kí èmi àti yín, mo fẹ́ ká jọ wo fídíò ọ̀hún ká wá wo ǹjẹ́ làákàyè àti ọgbọ́n wà nínú ọ̀rọ̀ tí bàbá yìí tí wọ́n sọ. Lẹ́yìn ìgbà náà ká wá wo kékeré ṣé tí wọ́n sọ yìí ṣé bó ṣe rí nìyẹn ńlẹ̀ Yorùbá, ṣé lóòótọ́ òun ni ìmáàmù ni bàbá ọba. Gbọ́ mi bí èèyàn wa, ọ̀gẹ̀dẹ̀ Yorùbá sì ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Kíní yìí ti wá di à ń pè lówè, ó sì ní ààrò nínú. Àmọ́ ṣáájú kí n tó lọ sínú agbami ètò yìí, jẹ́ ká jọ lọ wo fídíò yìí. Nísẹ́yìn ìmáàmù ni bàbá ọba o, ìsọ̀lú mi o, ọba ní àdọ̀bálẹ̀ fóun, ká bọ́ síwájú ká dọ̀bálẹ̀. Ọwá kábíyèsí ẹ má bínú, sọ̀yájú sí yín, fi ṣègbéraga, fi sàbùkún yín. Àwọn tó ti lọ sáájú yín náà mọ̀ pàwẹ̀ ìdọ̀bálẹ̀. Ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ànábì sì ni sallallahu alaihi wasallam. Fẹ́ mú fún wa lọ́wọ́ ara wa. Tá bá bínú agbára ẹnìkan ọ̀ká wa nù lóye o. Tá bá bínú kódà ọba àlú agbára rẹ̀ ọ̀ká wa. Ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà ní gẹ́gẹ́ pé o nílò nífẹ́ kí lò. Islam àtọ̀hún rìn wá ni mo ní nísẹ́yìn Islam ẹ̀ sàtọ̀hún rìn wá. Islam ò sì kẹ́yìn dé nísẹ́yìn. Àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni. Ẹ wo gbogbo àdúgbò tí Islam wà, gbogbo àdúgbò tí Islam wà, Òkè Ọlá, Òkè Ọjà, Ìjẹ̀mbà. Àárín gbùngbùn ìlú ni wọ́n wà, wọn ò sí lẹ́yìn ìlú. Báwo ló jẹ́ pé níbi tí Islam wà ló wà láàrin ìlú? Ẹ pé ibi tí Islam ò sí tí ò tó nǹkan mẹ́ ló wà lójú ìlú. Táwa sọ pé àwọn tó wà láàrin ìlú yẹn àlejò. Báwo lèyàn ṣe fà àlejò sí àárín gbùngbùn ìlú? Àlejò wọn máa fúnlẹ̀ ní pẹ̀tù wọ́n náà lọ múlẹ̀ ń bẹ́ẹ̀ ni, lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni. Àlejò ní múlẹ̀ sáàrin ìlú. Àwọn bàbá wọ́n yìí sí àlejò nù lóyìí. Tí bẹ́ẹ̀ nìkan máa pàtàn pé ìsìláàmù bákan. Níjọ́ Ìsẹ́yìn ti bẹ̀rẹ̀, ìsìláàmù ti bẹ̀rẹ̀ nínú Ìsẹ́yìn lé. Ọ̀rẹ́ ẹ pẹ̀tò, gbogbo ìtàn ilẹ̀ Yorùbá ló dàrú. Ìtàn Yorùbá gangan fúnra ara rẹ̀ dàrú. Wọ́n máa sọ̀tàn ìtàn Odùduwà báyìí ní sẹ́ẹ̀kẹ̀ máa rẹ́rin ni. Wọ́n pè Odùduwà ìgbà tí ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé. Wọ́n wá mú chain, ń bá chain bàbá yìí. Omi ní bẹ́ńlẹ̀lẹ̀, wọ́n wá mú ìkarahun ògbín tọrọ yèpẹ̀ sí. So wọ́n wá da ìkarahun ògbín yẹn, ó dá alẹ̀ sórí omi. Òròmọdìẹ adìẹ ọlọ́mọ tó mú lọ́wọ́, ó wá fílẹ̀ òun lọ́wọ́ tán yèpẹ̀ rẹ̀ tó fi dé Sẹ́yìn, tó fi dẹ́kò, tó fi dé Ìbàdàn, tó fi káàkiri gbogbo ayé. Yẹ̀pẹ̀ tá ń tàn yàn adìẹ yọkẹn lọ́tàn káàkiri bẹ́ẹ̀. So fún mọ̀ jẹ́ sẹ́fà, ẹwọ àgọ̀ nínú ọ̀rọ̀. Ìtàn táwọn professor tí wọ́n sàkọọ́lẹ̀ rẹ̀ nìyẹn. Ìtàn tó mọ primary school tí ó fọ́t bí adìẹ yọkẹn. O lè tán yẹ̀pẹ̀ Sẹ́yìn nìkan tó wá pé yẹ̀pẹ̀ gbogbo ayé. So ìtàn míì tún gbé pé rárá Odùduwà ọ̀wá látọ̀run. Ilẹ̀ Lárúbáwá ti wá. Nígbà ó sì dé Ilé Ifẹ̀, ọba àwọn èèyàn ń bẹ. Kódà Ọbàtálá òun lọba ń gbà ní ọba tró ẹ̀ ní, ó gbàjọba lọ́wọ́ ẹ̀ ní. Ẹ bá sọ pé Álímì gbàjọba lọ́wọ́ Àfọ̀njá n'Ílọrin, èyí sí Álímì làkọ́kọ́ tí ọkọ̀ gbàjọba ńlẹ̀ Yorùbá. Odùduwà náà gbàjọba lọ́wọ́ Ọbàtálá ní Ilé Ifẹ̀. Àwọn èèyàn kan ń bẹ
nílé Ifẹ̀ àti láwọn Èkìtì Ìkàrẹ́ Àkókò àbí Èkìtì Ìkọ̀lé àbí nǹkan kan báyẹn àwọn ọ̀gbára wọn lọ́mọ Odùduwà torí pé àwọn gbà pé àwọn tí ń bẹ nílé Ifẹ̀ ṣáájú kó Odùduwà tó dé àwọn ìsọmọ Odùduwà ń tàwọn. So kò sí ti tún nínú ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn dàrú ńlẹ̀ Yorùbá lórí pé àwọn tó lajú tí ó kọ̀tàn ò tètè sí. So nínú àwọn tó kọ̀tàn tó rí tàn ẹ̀kọ́ díẹ̀ ńlẹ̀ Yorùbá Michael Jackson àti lórúkọ rẹ̀ ń jẹ́ òyìnbó ni ọmọ UK òun lọ́kọ̀tàn ńlẹ̀ Yorùbá táwọn èèyàn máa reverse lọ́pọ̀lọpọ̀ òun làwọn kẹ́ńtọ́ kọ̀tàn Yorùbá yẹn tó sì rí tàn ẹ̀kọ́ díẹ̀. Ọ́tàrà dín yẹn Islam ẹ ṣàjòjì nínú sẹ́yìn ọ̀ àwàláwà láàrin gbogbo ìlú báwo lẹ́ni tó wà láàrin gbogbo sí á jẹ́ àjòjì nínú ìlú ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa. Yá fídíò ọ̀hún ó náà ní èmi àti yín láti jọ gbọ́ yìí bàbá yìí ní sífù máàmù ju ọba lọ ìmáàmù ju ọba lọ ọkìn sọ pé àwọn àfà wọn ju àwọn ọba lọ ó mà ṣe o subhanallah 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 kabira nígbà míì àti jẹ́ kí ẹ̀sìn àti jẹ́ kó dàlá káyè wa rú àti jẹ́ kí ẹ̀sìn àti jẹ́ kí ẹ̀sìn kó sọ wá di ẹni tó gbàgbé orísun àti ibi tí wọ́n ti bí wa. Bàbá yìí ní àwọn ò kì í dọ̀bálẹ̀ nítorí pé àwọn fi wo àwòkọ́ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam láà kì í ṣe àwòkọ́ṣe ànábì lẹ́wọ̀sà. Bàbá ìmáàmù ìlú Ìṣẹ́yìn ilẹ̀ Lárúbáwá wọn ò kì í dọ̀bálẹ̀ àṣà àti ìṣe wọn ni. Tó bá jẹ́ wípé níṣe ni wọ́n bá ń dọ̀bálẹ̀ kí wọ́n tó bí ànábì ò sọ pé kí wọ́n dọ̀bálẹ̀ torí pé àṣà wọn ni. Ṣùgbọ́n ilẹ̀ Lárúbáwá kò sí ẹnikẹ́ni tí wọ́n dọ̀bálẹ̀ wọ́n máa ń dúró tira wọn lọ́rùn báyìí tí wọ́n yóò fi mú ẹnu kíìsì orí ara wọn báyìí ni wọ́n ò fẹ́ ẹnu kíìsì wọn bì wọ́n ò fẹ́ ẹnu kíìsì ara wọn bì wọ́n wà tí wọ́n á fẹ́ ẹnu kíìsì ara wọn ní iwájú orí ọ̀nà mẹ́ta ni wọ́n ti máa ń kíìsì ara wọn láwọn Lárúbáwá ibi àti bí àti iwájú orí àpọ́nlé ni that is their own great respect ẹni tí wọ́n bá fẹ́ kí bẹ́ẹ̀ wọ́n kàn lè kí níbí lásán or kí wọ́n kí níwájú orí lásán so that is their respect bí wọ́n ṣe ń kíra wọn nílẹ̀ Lárúbáwá nìyẹn gbogbo yín pátápátá lẹ wá sílẹ̀ Lárúbáwá lẹ wá bẹ́ẹ̀ àwa ń gbé bẹ́ẹ̀ àwa mọ àṣà àti ìṣe wọn ò kì í kíra wọn ìpèyè kíkí àpọ́nlé jù tí wọ́n tún máa ń kí àwọn ọba wọn àwọn ẹ̀mí àwọn prince wọn àkódà títí kan ra àwọn ọmọ ọba wọn ó náà ni pé kí wọ́n lóṣòó wọn a máa lóṣòó bí ẹni tó bá rò kú bí wọ́n ṣe ń kíra wọn lẹ̀ Lárúbáwá nìyẹn pé ẹ wá fi wo àwòkọ́ṣe ànábì ẹ fi wo àwòkọ́ṣe àṣà aláṣà ni àṣà aláṣà òun ni kì í ṣe pé bóyá ànábì sọ pé ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ tó bá jẹ́ wípé níṣe ni wọ́n bá ń dọ̀bálẹ̀ ńlá ńlẹ̀ Lárúbáwá ànábì ni ó dọ̀bálẹ̀ ẹ mú àdìtì wá tánatánà sọ pé ẹ ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ká ní wọ́n bá ń dọ̀bálẹ̀ ní Saudi tí ànábì wá change ìdọ̀bálẹ̀ wọn sí kárùkù òun lẹ lè sọ wípé àwòkọ́ṣe ànábì lẹ́ ń wò orí yín burú ni ẹ ponú ni ẹ fọ́fun gbé mu ni ẹ kéwú àmọ́ ẹ kí ọgbọ́n orí ọ̀tọ̀ ní kéèyàn ó kéwú ọ̀tọ̀ ní kéèyàn ó mọ ìtumọ̀ ọ̀tọ̀ ní kéèyàn ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn gbogbo yín kéwú ẹ ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn ẹ̀dẹ̀ nílé ẹ̀ ń ṣáájú òun wá ní ìwọ ìmáàmù ní bàbá ọba orí yín mọ̀ burú sá o tí ìbá ṣe pé nǹkan dàrú lẹ̀ Yorùbá lónìí nǹkan dúdúrú lẹ̀ Yorùbá lónìí àwọn olóṣèlú wa wọ́n dà nǹkan rú lónìí ta ni ń jẹ́ ìmáàmù ta ni ń jẹ́ ìmáàmù kí ni wọ́n ń pè ní ìmáàmù chief imam kì í ṣe olórí ìlú ọba olórí ìlú ni ọba banlé ọba balóko ìwọ tó jẹ́ chief imam àwùjọ àwọn èèyàn kan òun náà ni agbára rẹ mọ ìyẹn àwọn mùsùlùmí torí pé chief imam olórí ẹ̀sìn ni ẹ ò kì í ṣe olórí ìlú tí n bá jẹ́ ọba lónìí
mo búra pẹ̀lú orúkọ Olódùmarè tí ìmáàmù kan bá sọ pé òun jù mí lọ máa sọ fún màmú náà pé kó fi ìlú mi sílẹ̀. Ìmáàmù wọn ní rojú wọn ní kírun, kò ní ìmáàmù kọ́ ló máa kírun mọ́ sí ló máa kírun jímọ̀ tó ń bọ̀. Gbogbo tó bá gbà lájọ fún un, gbogbo nǹkan tó bá gbé mi ni mo fi ọ́ jẹ ìmáàmù. Ọba ní máa ń fìyàn jẹ ìmáàmù ìlú, mo lè yọ ọ́. Bí ọba ṣe náṣẹ láti yọ ìmáàmù, ó làwọn gómìnà náà ní àṣẹ láti yọ ọba nígbà tí wọ́n ti dojú ẹ̀sìn rú. Ó wá ní ìwọ ni ìmáàmù ni bàbá ọba. Ọ̀rọ̀ òpònú, ọ̀rọ̀ àgọ̀ rèé lẹ́nu àgbàlagbà bíi tiyín báyìí. Ọ̀rọ̀ àgọ̀ sì ń jáde lẹ́nu yín. Ẹ̀dẹ̀ tún pọ̀dà, ẹ mọ̀ pé ṣe lẹ́ ń pọ̀dà. Ǹjẹ́ kan tí ẹ rántí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bó ṣe rí rèé, só dùn létí bí pé níṣe ni ẹ̀sìn Islam náà bẹ̀rẹ̀ nílùú Ìṣẹ́yìn ni. Níbo lágbólé Muhammadu nílùú Ìṣẹ́yìn? Níbo lágbólé Aisha nílùú Ìṣẹ́yìn? Níbo làwọn agbólé wọn? Níbo ni Islam ti bẹ̀rẹ̀ nílùú Ìṣẹ́yìn? Níbo ni àbá? Torí pé àwọn tí wọ́n padà gba Islam, torí pé wọ́n pọ̀ ní ìlú Ìṣẹ́yìn, tó jẹ́ pé àwọn agboolé tí ẹ sọ pé wà nígboro yìí gbogbo pátá ni wọ́n ń ṣe ẹ̀sìn ìbílẹ̀, wọ́n ti gba Islam tán ni. Wọ́n gba Islam tán ni. Kẹ́ wá máa sọ wípé Islam ò kìí ṣe àjòjì ẹ̀sìn ní ìlú Ìṣẹ́yìn nígbà tí Islam tó jẹ́ àjòjì ẹ̀sìn lórí Nàìjíríà gan wọ́n mú wá ní. Níbo wá ní Ìṣẹ́yìn? At least tí ẹ bá fẹ́ sọ wípé Islam ò kìí ṣe àjòjì ẹ̀sìn nílùú, á jẹ́ pé láti Ìṣẹ́yìn ni Islam ti bẹ̀rẹ̀ sí ní tàkálẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá, whereas it's not. Kì í ṣe ìlú Ìṣẹ́yìn ni Islam kọ́kọ́ dé sí. Wọ́n mú Islam wá bá wa ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ààyè tí wọ́n fi gbà yín àti wípé ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì gẹ̀ẹ́sìn àlàáfíà tí wọ́n kàn ń wò yín ran pẹ̀lú gbogbo ìwà jàgídíjàgan. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ní ìwà jàgídíjàgan yìí làwọn Kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe náà bá nì ní, ayé onígbà yín tó báyìí. Ayé onígbà yín. Ẹ dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ẹ dẹ̀ fẹ́ ẹ lọ wá ìdí tí wọ́n ṣe sọ wípé wọ́n ní ìmáàmù nílùú, látàrí wípé wọ́n fẹ́ kí ẹ̀sìn Islam wọ́n fẹ́ kó gbòòrò. Wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ọba ni wọ́n lè ṣe é, ni wọ́n ṣe jẹ́ kí wọ́n máa kọ́ mọ́sálásí sí ààfin ọba tí wọ́n ń pè ní mọ́sálásí ọba. So àwọn èèyàn lè máa wá kírun, àwọn èèyàn lè máa wá kírun pẹ̀lú ọba. Ìdí pàtàkì tí wọ́n ṣe dálẹ̀ lélẹ́yìí kò sí nǹkan méjì. Àmọ́ lónìí ẹ ti misuse, ẹ ti abuse ẹ lérí àwọn ọba tí wọ́n fi yín jẹ. Bẹ́ẹ̀ àwọn èèyàn sì mọ̀ wípé nǹkan tẹ́ ń polówó òun náà ni ìjà ẹ̀sìn. Ẹ wọ́n máa gbọ́ kí ìmáàmù ìlú máa sọ wípé tí àwọn bá bẹ̀rẹ̀ tán agbára ọba gan ò ká àwọn. Is it not a threat to the throne of Olúṣẹ́yìn of Ìṣẹ́yìn? Is it not a threat to the people of Ìṣẹ́yìn alone? Is it not a threat to the well-being of Ìṣẹ́yìn people? And then we all keep silent and then watch this man to utter that statement as it's heavy as it is. Pé táwọn bá bẹ̀rẹ̀ tán agbára ìlú gan ò ká àwọn. Mélòó ni Islam ní Ìṣẹ́yìn? Ǹjẹ́ tẹ́ bá wá bẹ̀rẹ̀ ogun ní Ìṣẹ́yìn ṣé kìí ṣe para yín náà lẹ́ẹ̀mọ́ bájà? Because ìwọ tó jẹ́ mùsùlùmí, àwọn tí wàá máa bájà náà ni àwọn ẹbí ẹ tí wọn kìí ṣe mùsùlùmí, àwọn náà ló sì máa pa ẹ para yín ni. Ẹ ń para yín tẹ́ bá sọ pé ẹ fẹ́ jẹ́ Gẹ̀ẹ́sì nílùú Ìṣẹ́yìn, ẹ ń para ilé ẹ ń ẹjọ́ ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n ń para wọn. Ọmọ ìyá àti ọmọ bàbá kan náà ni wọ́n ń para wọn. Kí ló dé tí àwọn tí wọ́n pera wọn lẹ́lẹ́sìn mùsùlùmí yìí alákatakítí ẹ̀sìn, kí ló dé tí wọ́n kí ronú kí wọ́n tó sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ wọn doríkodò? Bíkọ́ tí ọpọlọ bàbá yìí ò bá doríkodò ni kò ní sọ wípé òun ni bàbá ọba. Ṣé rí àwọn nǹkan wọ̀nyí? Bóyá àwọn bàbá yìí yóò mọ̀ wípé wọ́n ń bara wọn lójú jẹ́, tọ́lọ̀ pé àwọn ń ba ẹ̀sìn ìbílẹ̀ ọ̀ ẹ̀sìn ìṣẹ̀báyé lójú jẹ́ ni. Ìmáàmù ju ọba lọ. Ṣé lóòótọ́ ni ìmáàmù náà ju prince ọmọọba Saudi lọ?
àwọn prince torí pé àwọn náà ṣe wá ṣe ní ọba òun làwọn náà ní ọba ṣé lóòótọ́ làwọn máàmù wọn jọba lọ bóyá wọn lọ kí wọ́n lọ wò ó káwọn bí àwọn ìmáàmù wọn bí wọ́n ṣe ń kúnlẹ̀ fún àwọn ọba wọn kódà títí kan ra prince ọmọ ọba ìlú yìí àwọn ìmáàmù wọn máa ń kúnlẹ̀ fún ni àwòkọ́ṣe wa ni kì í ṣe àwòkọ́ṣe ànábì ní ìwà tẹ̀ ń wò torí pé tó bá jẹ́ pé níṣe ni wọ́n ń dọ̀bálẹ̀ lóòótọ́ nílẹ̀ Saudi ànábì ò ní ní kí wọ́n pàdọ̀bálẹ̀ rẹ̀ ẹ mú àdìtì wá àbí ẹ mú àlùkùrú àtúnṣọ wípé nílẹ̀ Saudi o wọ́n ń dọ̀bálẹ̀ o ànábì wá pa ìdọ̀bálẹ̀ rún pé ẹ ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ àfi kẹ́ mọ́ kúnlẹ̀ kẹ́ mọ́ rùkú kànábì wá parun ẹ mú ẹ̀rí wá torí pé sọ pé ànábì ńlẹ́ ń tẹ̀lé ó ponú ní gbogbo yín ó yẹ kẹ́ ẹ lè mú ẹ̀rí wá fún wa wípé tọ́ onílẹ̀ Saudi o wọn a máa dọ̀bálẹ̀ o àmọ́ ńgbà tí ànábì dé níṣe ló pa ìdọ̀bálẹ̀ run tó wá ní kí wọ́n máa fi ẹnu kora wọn lẹ́nu kí wọ́n máa kíìsì ara wọn kí wọ́n sì máa kúnlẹ̀ níbo ló wà ó máa ṣe o tẹ́ ẹ bá bínú tán àpárá ọba àlùgàn ò ká yín wà o ṣé táwọn mùsùlùmí bá bínú tán lóòótọ́ ṣé agbára ìlú ò ká wọn lóòótọ́ ìdájọ́ bíra wa léèrè irọ́ ni agbára ìlú ká yín agbára ìlú ó ká yín àmọ́ ohun tí àwọn tí wọ́n jẹ́ Christian àti àwọn ẹlẹ́sìn àbáláyé ohun tí wọ́n máa ń rò ní wípé ara wa náà là ń bá jà ìwọ tó jẹ́ mùsùlùmí nílé kan tó jẹ́ pé ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n sí ọ àbábúrò sí ọ kìrìsìtẹ́nì ni ara wa náà là ń bá jà ìrònú tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn kìrìsìtẹ́nì tí wọ́n máa ń rò rèé tí wọ́n à ṣe kí fẹ́ bá yín jà kì í ṣe pé ẹni lágbára débẹ̀ kì í ṣe pé ẹni agbára débẹ̀ torí pé ẹ̀yin ò ní rònú tẹ̀ ń rò ẹ̀yin ò ní ọpọlọ yín ẹ̀yin ló dojúkọ ẹ̀yin ò rò ní ìdí nìyẹn tó jẹ́ pé ẹ ṣe rò wípé tíjà bá ṣẹlẹ̀ àwọn kan wà tí wọ́n ó ṣòbá àfin rọ́ àwọn yẹn ní àròjinlẹ̀ jù yín lọ ni wọ́n mọ̀ wípé lóòótọ́ tá a bá ní ká bára wa jà ara wa náà là ń bá jà àròjinlẹ̀ tí wọ́n kún òye wọn kún ìmọ̀ wọn kún pẹ̀lú tí wọ́n ń pè ní ìjẹ́ ènìyàn ju ti ń lọ ni. ìmáàmù lóòlù Ìsẹ́yìn ó ṣe mí láàánú fún yín wípé ẹ mọ̀ tán Yorùbá sì ní tọmọdé ò bá sì mọ̀ tán àmọ́ àrọ́bá àwọn ìtàn tẹ́ mọ̀ òun náà ni bí ànábì ṣe lò gbà àmọ́ ẹ̀ ní lè sọ bí ànábì ṣe ń bá ọmọ ọdún 9 sùn ẹ̀ ní lè sọ kí ló dé tẹ̀yin mùsùlùmí yìí tẹ̀ sí ń fojú àwọn ọba yìí gbolẹ̀ kí ló dé tẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ wípé ẹ dẹ̀ fẹ́ sọ ọba kì í ṣe bí àwọn kì í ṣe bí yín kì í ṣe ẹ̀bí yín ẹ̀yin ọba yìí náà ni mo rí bá wí nígbà tí ọba bá ń lòsò síwájú pásítọ̀ tó náà sọ pásítọ̀ dọlọ́run ẹ̀ báwo ni àwọn náà ṣe ní sọ pé àwọn jù yín lọ ṣe béèyàn ni pásítọ̀ ṣe bó lórí ẹ̀sìn ni ẹ kúnlẹ̀ síwájú wọn ẹ lẹ́ ń gbàdúrà lẹ́nu wọn àwọn náà dandan ní kẹ́ kúnlẹ̀ síwájú àwọn náà kẹ́ gbàdúrà torí olórí ẹ̀sìn làwọn náà ibi tí nǹkan ti wọ́ wá rèé gbogbo ọba kọba tí ò bá ti pọ́n rẹ̀ lé àbùkù ni wọ́n ń padà wá kàn ọba tí ò bá ti fún rẹ̀ ní àpọ́nlé ọba tí ò bá ti pọ́n rẹ̀ lé ọba tí ò bá ti fi rẹ̀ sí ipò ọ̀wọ̀ irú àbùkù tí wọ́n mọ̀ kàn náà ní kéèyàn kó jáde ń sìn kó lòun ju ọba lọ just ordinary the leader of a group because leader group kan nìyí which is religion group nìyí leader religion group lásán òun nìyí ọba bá ń lé ọba bá lórí oko ọba ló nílùú ọba ló nílẹ̀ ó dágbà tí ọba lé ọkú láàfin ó ṣe ní kí ó ṣe ní pé ọba kọ́kọ́ kọ́ gbà tó yẹ pé ìmáàmù náà ó ṣe tọ́ ra o ìwọ ọba Ìsẹ́yìn ẹ̀ wá bá mi lé ìwọ ṣe lọ bá ọba láàfin ẹ̀ tó yẹ pé lóòótọ́ ìmáàmù ni bàbá ọba ìwọ ṣe lọ bá ọba láàfin ẹ̀ ó ṣe ní kọ́ bá wá bá inú kọ́ bá wá bẹ́ ńlé Ọlọ́run yóò ṣàánú fún wa akíní ti ń dojú rú pọ̀ kódà ó ti ń sú mi gan látàrí bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe ń da ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá rú látàrí bí wọ́n ṣe ń da ojú àṣà bolẹ̀ bí wọ́n ṣe ń da ojú àṣà bolẹ̀ tí wọn ò tẹ̀lé lànà eléyìí tí ànábì gẹ́gẹ́ fi lélẹ̀ fún wọn pé a gbọ́dọ̀ pọ́n àwọn aṣíwájú wa lé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn aṣíwájú wọn ò pọ́n lé rárá tọ̀ Yorùbá sì ní ilẹ̀kùn má jálé ilẹ̀kùn má játa ibì kan náà lẹ̀kùn padà wá já sí nígbà tó bá yá wọ́n máa pé tá à ń jọ ń fà yìí tó bá pẹ́ tó bá yá tíjọba ò bá tètè dá sí
ìjẹ̀sìn ń bọ̀ nílẹ̀ Yorùbá ìjẹ̀sìn ń bọ̀ nílẹ̀ Yorùbá ó dá mi lójú torí pé ohun rúgbó kò tí ì rú tán tó bá sì rú tán dáadáa ibẹ̀ láti mọ ẹni bí ẹni èèyàn bí èèyàn lóòótọ́ nípa àwọn kan wà tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n mọ̀ wípé ìjẹ́ Yorùbá ó ṣáájú ìjẹ́ ẹ̀sìn ibẹ̀ lẹ́tì mọ̀ pé lóòótọ́ ẹ lérò lẹ́yìn bí wà lọ́hùn bó bá dé Olódùmarè yóò ràn wá lọ́wọ́ yóò ṣàánú fún wa ó dìgbà kan náà ire o.